Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún pípa. Ìwé Kọ́ríńtì kínní orí kejì. Àti èmi ará, nígbà tí mo tọ̀ yín wá, kì í ṣe ọ̀rọ̀ dídùn tàbí ti ọgbọ́n ni mo fi tọ̀ yín wá, nígbà tí èmi ń sọ̀rọ̀ ẹ̀rí Ọlọ́run fún yín. Nítorí tí mo ti pinnu rẹ̀ nínú mi pé èmi kì yóò mọ ohunkóhun nínú yín bí kò ṣe Jésù Kristi, ẹni tí a kàn mọ́ àgbélébùú. Èmi sì wà pẹ̀lú yín ní àìlera àti ní ẹ̀rù àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì, àti ọ̀rọ̀ àti ìwàásù mi kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn tí a fi ń yí ni lọ́kàn padà, bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára, kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n ènìyàn, bí kò ṣe nínú agbára Ọlọ́run. Ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n láàárín àwọn tí ó pé, ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí tàbí ti àwọn ọmọ aládé ayé yìí tí ó di asán. Ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run nínú ọ̀rọ̀ ìjìnlẹ̀, àní ọgbọ́n tí ó farasin, èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé sí ògo wa, èyí tí ẹnikẹ́ni nínú àwọn ọmọ aládé ayé yìí kò mọ̀, nítorí ìbá ṣe pé wọ́n ti mọ̀ ọ́n, wọn kì bá ti kan Olúwa ògo mọ́ àgbélébùú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ojú kò tí ì rí i, etí kò tí ì gbọ́, bẹ́ẹ̀ ni kò sì tí ì wọ àyà ènìyàn lọ ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Ṣùgbọ́n Ọlọ́run ti fi wọ́n hàn fún àwa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ní ń wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Nítorí pé ta lé olúwa rẹ̀ náà tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà, kì í ṣe ẹ̀mí ti ayé, bí kò ṣe ẹ̀mí tí ń ṣe ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa lé ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ohun náà tí àwa sì ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn ń kọ́ni, ṣùgbọ́n èyí tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ni, èyí tí à ń fi ohun ẹ̀mí ṣàpẹẹrẹ ohun ẹ̀mí. Ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò lè gba ohun tí ẹ̀mí Ọlọ́run wọ̀n nì, nítorí pé wèrè ni wọ́n já sí fún un. Bẹ́ẹ̀ ni òun kò sì lè mọ̀ wọ́n, nítorí nípa ti ẹ̀mí lè a fi ń mọ̀ wọ́n. Ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ń wádìí ohun gbogbo, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí wádìí rẹ̀, nítorí pé ta ló mọ inú Olúwa tí yóò fi máa kọ́ ọ? Ṣùgbọ́n àwa ní inú Kristi.